ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara ní Wúrò Kaima àbí báwo ni wọ́n ti ń pèlú yẹn, ó gba ìrònú tó jinlẹ̀ dáadáa, ó dẹ̀ ń kọ ọ̀pọ̀ àwọn èèyàn lóminú. Ó ti ṣẹlẹ̀, ó ti wáyé. Lákọ̀ọ́kọ́ mo bá àwọn èèyàn ìpínlẹ̀ Kwara tí wọ́n pàdánù àwọn ènìyàn wọn tó fi mọ́ gómìnà wọn, wọ́n bá wọn kẹ́dùn pé àtúnirú rẹ̀ mọ́ o. Yorùbá bọ̀ wọ́n ní àtòkèrè lójú jíjìn tí mú ẹkún ẹ̀sùn. Lọ́wọ́lọ́wọ́ bí tí ń sọ fún yín, àwọn tí wọ́n pa is almost 100 pẹ̀lú àwọn tí wọ́n wà nígbó tá àti ìrìkọjá pẹ̀lú àwọn tí a ti kọjá 75 tí wà ní grand tá àti ìrìkọjá nísìn. So mo rò pé nǹkan tó kọ̀sẹ̀ gidi gan ni pé retaliation wọn wá ṣe, wọ́n wá dá ìbínú ẹ̀ padà nǹkan tí gómìnà Baba Zabata ti fún wọn nípa àwọn pumping of the bush forest wà Gbógén reserve níbi tí wọ́n há ìmọ̀ ara wọn sí, wọ́n sàpamọ́ sí. Ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara jẹ́ ohun tí ó kọ ọ̀pọ̀ ènìyàn lóminú pẹ̀lú bí àkọsílẹ̀ àwọn èèyàn tí wọ́n ṣekú pa ṣe pọ̀, tí òǹkà yẹn ń gùnkè sí ní gbogbo ìgbà tí ìròyìn bá ń jáde. Ká má dènà pẹ̀lú ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ. Ọ̀nà àbáyọ níwòye tèmi, ní ọgbọ́n orí tèmi ni mo wá sọ lásìkò yìí, kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bóyá wọ́n á lè múṣẹ. Àbálá máa ń kó dànù, àkínkọ́ alábàdànù, nítorí tí ìlú ò bá dùn bí ìgbẹ́ lọ́dẹ̀ ń rí. Ní ìpínlẹ̀ Kwara, ẹ má gbàgbé pé kì í ṣe ní, kì í ṣe àná ni àwọn agbésùmọ̀mí yìí afẹ̀míṣòfò ti yọ wọ́n lẹ́nu ní ìpínlẹ̀ Kwara. Wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n ṣe kọlù sí ilé ìjọsìn, wọ́n jí wọn gbé kí wọ́n tó fi wọ́n sílẹ̀. Eléyìí ló tuntun wá ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí. Wọ́n dáná sun àwọn èèyàn, wọ́n pa àwọn ènìyàn ní ìpakúpa. Gbogbo wa la ti rí ìròyìn yẹn. Ní báyìí, ìjọba, nǹkan àkọ́kọ́ tí mo máa rọ ìjọba láti ṣe ni wípé ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àgbékalẹ̀ military base, ibùdó àwọn ọmọ ológun, ẹ bá wa gbé kalẹ̀ sí àwọn agbègbè yìí, area concern. Ẹ bá wa, bóyá tẹ bá tẹ gbé síbẹ̀ á tún dá ìbẹ̀rù bojo sílẹ̀, àbí á tún jẹ́ kí àwọn agbésùmọ̀mí yìí kí wọ́n jìnnà sí àwọn ará bí yìí. A nílò láti gbé eléyìí sílẹ̀ kí iṣẹ́ ìwádìí náà dẹ̀ lọ, nítorí pé wọ́n ní àsìkò táwọn ọmọ ológun yìí kúrò níbẹ̀ ní ìkọlù yìí náà tó wáyé. Àwọn aráàlú yìí ṣáájú wọ́n ti fi àròkọ, wọ́n ti fi ránṣẹ́ alleged wípé àwọn ará bí yìí wọ́n ti fi lẹ́tà ránṣẹ́, bó ṣe máa ń ṣe ní gbogbo ìgbà nìyẹn, wọ́n máa kọ́kọ́ fi lẹ́tà ránṣẹ́ wípé àwọn ń bọ̀ o. Nígbà tí àwọn ará bí yìí wá tún fi lẹ́tà náà ránṣẹ́, kí ló dé tí àwọn ìjọba ṣe gbójú? Bí wọn ò bá gbójú, ṣé military base wà níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀? Tí kò bá wá síbẹ̀, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àgbékalẹ̀ nǹkan wọ̀nyí. Ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn èèyàn wo ló wà nínú àwọn ọmọ ológun àbí àwọn ẹ̀ṣọ́ ààbò tí wọ́n dàbí alamí, tí wọ́n dàbí informant, tó jẹ́ wípé gbogbo nǹkan tí wọ́n bá ń lọ ní àwọn agbésùmọ̀mí yìí máa ń mọ̀ sí. Eléyìí ó ti ń di gbọmọgbọmọ. Bí ẹ̀yin rò pé ìṣe wípé àwọn aráàlú ń ṣàgbọ́dẹ̀gbà fún àwọn oníṣẹ́ ibi wọ̀nyí? Mi ní sọ pé rárá, mi ní sọ pé tó bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀. Mo sábà pé àwọn bandit tí wọ́n wà attack àwọn jàǹkúdà yẹn. Yẹ́rẹ́ balẹ̀ rántí for the past 4 months ago, ìjọba Kwara àti ìjọba Nàìjíríà wọ́n wá sínú forest tí wọ́n kó àwọn àwòrán yẹn kúrò. So ìbínú ẹ̀ ni wọ́n fi padà wá tí wọ́n fi wá ń ṣe àwọn èèyàn wọlé tí wọ́n fi ń pa wọ́n. Lẹ́yìn yẹn kún mọ́ àwọn bandit náà tó wà lára wọn, tó pé wọ́n ń jà tó ń rí pé àwọn rí ilẹ̀ gbà tí wọ́n máa ṣe nǹkan tó ṣe, nǹkan tó kọ̀ sí gbogbo ìgbà tí wọ́n fi pa àwọn èèyàn wa lọ́pẹ́rẹ́ nìyẹn. Ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ṣe Benue ìkọ́ni, nígbà tí wọ́n lọ jí àwọn ọmọ yẹn gbé, tí wọ́n sọ pé gẹ́lẹ́ tí àwọn ọmọ ológun yìí kúrò níbẹ̀ ni àwọn ará bí ìṣọ̀ṣẹ́ yìí. Ẹ wo ti àwọn ọmọ ológun wọ̀nyí náà. Ejò ń lọ́wọ́ nú láàárín àwọn ọmọ ológun wa lórílẹ̀ Nàìjíríà àti àwọn ẹ̀ṣọ́ ààbò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ta ló ń jẹ́ agbódegbà fún wọn? Ìjọba ẹ tójú bọ̀. Ẹ jẹ́ ká tú àṣírí àwọn ará bí yìí, torí ẹ̀mí àwọn ará ìlú tí ó wà nínú ewu ní gbogbo ìgbà nítorí àwọn èèyàn yìí, ìwà àjẹbánu yìí tí wọ́n fẹ́ jẹ́ tí wọ́n jẹ́ kí wọ́n gbọ́n. Please, government should look into it. Nǹkan tí mo tún rò ní wípé kí ìjọba kí wọ́n ṣe kíni, kí wọ́n pè fún ìrànlọ́wọ́. Donald Trump ó ti wá, kì í ṣe ìkíní,
kì í ṣe alákọ̀ọ́kọ́, kì í ṣe ẹlẹ́ẹ̀kejì. Láìpẹ́ yìí la gbọ́ wípé Donald Trump ó ti fi àwọn ọmọ ológun ránṣẹ́. Nígbà tó fi àwọn ránṣẹ́, níbo ni wọ́n darí wọn lọ? Donald Trump wá ràn wá lọ́wọ́ o ní ariwo táwọn èèyàn kan pa. Lótìtọ́ àti lódodo, tó bá jẹ́ wípé omi fẹ́ pọ̀ ju ọkà lọ fún wa. Donald Trump fúnra lára rẹ̀ ti sọ wípé ìbáṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà. Kí ló dé tá a ṣe ṣe àmúlò àwọn arábí yìí? Tó bá jẹ́ wípé agbára wa ò káwọn arábí yìí mọ́. Tó bá gbà pé ká pè fún ìrànlọ́wọ́ láti ilẹ̀ òkèèrè, ẹ jẹ́ ká pè é. Kó tó di kó tún yí síbi kan. Ìkọlù lónìí, ìkọlù lọ́la, ó jẹ́ nǹkan tó ń kọ wá lóminú púpọ̀. Ẹ má gbàgbé nǹkan àkọ́kọ́ wípé kí wọ́n ṣàgbékalẹ̀ military base sí ibi tí agbègbè yìí tó fi di kalẹ̀ sí. Areas concerned, please, let there be military base. Tó bá dẹ̀ wà ń bẹ̀, ẹ jẹ́ kó wà function dáadáa, kẹ́yìn ìjọba kẹ̀dẹ̀ má jìnnà sáwọn ará ìlú. Nítorí ohun tí èèyàn bá fi ojú rí náà, igi tí èèyàn bá fi ojú rí náà ló ń gbé ní ṣubú o. Nǹkan tí mo tún fẹ́ jẹ́ kí ìjọba mọ̀ ni pé àsìkò yìí kọ́ la máa fi ọ̀rọ̀ òṣèlú, àsìkò yìí kọ́ la máa mú ọ̀rọ̀ òṣèlú lókùnkúndùn. Ààbò àwọn ará ìlú ó ṣe pàtàkì ká mú lókùnkúndùn ju nǹkan mi lọ. Nítorí wípé àwọn èèyàn yìí là ń ṣe ìjọba lé lórí. Kì í ṣe àsìkò yìí ló yẹ ká máa sọ pé à ń ṣe campaign nígbà tí ètò ìdìbò náà tẹ́tí wọlé dé. Ààbò ló yẹ ká mú lókùnkúndùn. We should take it serious. Tá bá mú serious, a tún jẹ́ kí àwọn arábí yìí mọ̀ wípé yes, àti arrive, a mú ètò ààbò lókùnkúndùn. For how long la fẹ́ máa kárí bọnú? For how long la fẹ́ máa dárò àwọn innocent people tí àwọn arábí yìí ń pa nípakúpa? Ó ti ń pọ̀ jù. Ìjọba ìpínlẹ̀ Kwara, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ẹ má jẹ́ kí alájú wálẹ̀ kí gbogbo eléyìí kó dẹ̀ máa ṣẹlẹ̀. Ọ̀pọ̀ ẹ̀mí ló ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Wọ́n ní láti aago 5 wọ aago 3 òru ní àwọn arábí yìí fi ń ṣiṣẹ́. Olórí ìlú yẹn, Saliu, sọ di mọ̀ pé lẹ́yìn wákàtí 10 after 10 hours ni àwọn ọmọ ológun àtàwọn ẹ̀ṣọ́ ààbò ṣẹ̀ṣẹ̀ ń wá. Ṣèṣe kó rí bẹ́ẹ̀. Tó bá jẹ́ ibùdó wọn ti wà ní ìkàlẹ̀ lápá abẹ yẹn, gẹ́gẹ́ bí a ṣe ń pè fún, ó máa yára láti tètè jí gìrì sí ọ̀rọ̀ yìí. Ó túmọ̀ sí pé àwọn arábí yìí wọ́n farabalẹ̀, wọ́n ṣiṣẹ́ láabi yẹn dáadáa. Àyè gbà wọ́n tí wọ́n fi ń wọlé onílé, tí wọ́n ń pa wọ́n, tí wọ́n dáná sun wọ́n mọ́lé. Ìjọba, ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tẹ́ máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ tẹ́ máa wò níran o. Ẹ jẹ́ ká gbógun ti àwọn arábí yìí kí wọ́n tó sọ ìlú di ahoro fún wa lórílẹ̀-èdè Nàìjíríà. Kì í ṣe àsìkò àwáwí lélẹ́yìí. Ọlọ́pàá, ẹgbẹ́ àwáwí sápá kan. Ẹ̀yin ọmọ ológun, ẹgbẹ́ àwáwí sápá kan. Ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ ètò ààbò yìí, ẹ jẹ́ ká mú lókùnkúndùn kí irú ẹ̀ tún máa ṣẹlẹ̀ mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹnu kún ìjọba, ìjọba ẹ̀yin náà ẹ gbìyànjú. Àmọ́ pàdé ẹ̀yin làágùn, ṣùgbọ́n iye ara yín kò jẹ́ ká mọ̀. Ẹ fi gbìyànjú kún ìgbìyànjú yín láti rí pé ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ohun tó múnádóko. Lastly, lákòótán, ẹ̀yin ọmọ kóòtù òjìrè, ẹ dira o. Ẹ má jẹ́ kí àwọn arábí yìí kí wọ́n rí ọ̀nà láti rápálá wọlé sí ilẹ̀ kóòtù òjìrè. Nítorí pé tá bá ní ká máa wò báyìí, bí wọ́n ṣe fẹ́ máa wo àwọn agbègbè kan nìyẹn. Nílẹ̀ Yorùbá, mo rọ gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò wa, ẹ̀yin gómìnà nílẹ̀ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká so okùn ṣòkòtò wa lé lórí ọ̀rọ̀ ètò ààbò. Àwọn tó kàn ní ìpínlẹ̀ Kwara ni wọ́n mọ̀. Benue, àwọn tó kàn ni wọ́n mọ̀. Kogi, àwọn tó kàn ni wọ́n mọ̀. Àwọn bíi bẹ́ẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ìkọlù yìí ti wáyé tí wọ́n pa wọ́n nípakúpa. Yelewata, wọ́n lè sọ bí nǹkan ṣe rí lásìkò yìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Ojú àpá kò lè dàbí ojú ara o. Ẹ̀yin tí ọ̀rọ̀ yìí kàn, ẹ gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí ọ̀rọ̀ yìí. Ẹ má jẹ́ káwọn arábí yìí kí wọ́n gba ìlú mọ́ àwọn ará ìlú lọ́wọ́ mọ́. Ìpànìyàn yìí ó ti tó gẹ́. Ìjọba, do the needful. Ẹ ṣe ohun tó yẹ kẹ́ ṣe kó tó di wípé ó bọ́ sórí. Abẹ́yìn ni o. Ẹ̀yin tí wà nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká jí gìrì sí ọ̀rọ̀ ètò ààbò. A kì í wí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ o. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú àdó dìde. Ọgbọ̀n òkà gbọ̀ afẹ́fẹ́ ní gbìlọ̀. Gbogbo ohun tí mo yànnàná gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú pé àbálá máa ń kó dànù, àkínkọ́ alábọ̀ dànù. Ẹ jọ̀ọ́ ìjọba,
ẹ bá mi fi fọ́nrán yìí ránṣẹ́ sí àwọn ìjọba bóyá wọ́n á lè rí díẹ̀ dìmú nínú ohun tí mo sọ yìí tí wọ́n bá tẹ̀ rí gbogbo ẹ̀ dìmú bóyá díẹ̀ á wúlò fún wọn. tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ohun tá a lè káwọ́ gbéra mọ́ o. ìjọba ìṣeun tó tọ́ lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ kó tó pẹ́ jù. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.